Babangida gbérọ́ kan jáde ìsìgájù. Èyí ni bí Babangida ṣe ba ayé Abíọ́lá àti tàwọn ọmọ Nàìjíríà jẹ́ pátá. Ààrẹ orílẹ̀-èdè wa tẹ́lẹ̀ Ibrahim Babangida gbé ìwé kan jáde lọ́sẹ̀ tó kọjá. Nínú ẹ̀ ló ti ṣàlàyé bí Sani Abacha ti fi tipátipá mú òun láti fagilé ìbò June 12 àti láti da ayé Abíọ́lá àti tàwọn ọmọ Nàìjíríà rú ní 1993. Ṣùgbọ́n irọ́ pọ̀ nínú ìwé náà ju òótọ́ lọ o. Àfi bí ìgbà tí Babangida gbérọ́ kan jáde ìsìgájù. Àmọ́ o, èyí ni bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ gan-an. Ní ọjọ́ 10 oṣù kẹfà June 10, 1993, ọjọ́ tí aburú kan ṣẹlẹ̀ ní Nàìjíríà nìyí. Aburú náà ni a kò sì tí ì bọ́ nínú ẹ̀ títí di àsìkò yìí. Láago 9:30 lálẹ́ ni adájọ́ ọ̀ràn kan ló dájọ́ níjọ́ náà. Adájọ́ Basi Ìpẹ́mẹ̀. Ẹjọ́ tó sì dá lọ́jọ́ náà ló ṣàkóbá fún gbogbo wa. Ìbò ààrẹ tí gbogbo ayé ti ń múra láti dì, níbi tí MKO Abíọ́lá ti ẹgbẹ́ òṣèlú SDP àti Bashiru Tofa ti ẹgbẹ́ òṣèlú NRC ti jọ fẹ́ du ipò ààrẹ. Ìbò tí wọ́n ti ń múra ẹ̀ láti bí ọdún 3 sẹ́yìn. Ọjọ́ náà ni adájọ́ yìí dájọ́ pé wọn ò gbọ́dọ̀ dìbò náà. Bẹ́ẹ̀ ìbò kọ̀túnla ni. Báwo lèèyàn yóò ṣe dájọ́ lóru? Báwo lèèyàn yóò ṣe ní kí wọ́n má dìbò tí wọ́n ti ń múra ẹ̀ láti bí ọdún 3 sẹ́yìn? Kó wá jẹ́ ìgbà tí wọ́n ti pín àwọn èlò tí wọ́n yóò lò ní àwọn ilé ìdìbò jákèjádò Nàìjíríà ni adájọ́ kan yóò ní wọn kò gbọ́dọ̀ dìbò náà mọ́. Irú orí burúkú adájọ́ wo nìyẹn? Ohun tí gbogbo èèyàn ń béèrè rèé. Nàìjíríà sì dàrú pátápátá. Kò sẹ́ni tó rò pé irú ẹ̀ lè ṣẹlẹ̀ rárá ni. Ìdí ni pé MKO Abíọ́lá tó ń du ipò ààrẹ. MKO Abíọ́lá yìí ọ̀rẹ́ lòun àti ẹni tó ń ṣe olórí ìjọba Nàìjíríà ìgbà náà, ìyẹn ọ̀gágun àgbà Ibrahim Babangida. Ó sì ti sọ fún un tẹ́lẹ̀ kó tó bẹ̀rẹ̀ sí du ipò yìí. Babangida ló fi lọ́kàn balẹ̀ pé kó máa lọ kó lọ kọ̀ǹtẹ́ẹ̀sì, tó sì gbàdúrà fún pé kí Ọlọ́run jẹ́ kó wọlé. Nítòótọ́ níbẹ̀rẹ̀ ètò yìí Abíọ́lá kò bá wọn dá sí i, nítorí wọ́n ti fojú ẹ̀rí màbo nídìí òṣèlú tẹ́lẹ̀ láàrin ọdún 1978 sí 1982. Abíọ́lá ni alága ẹgbẹ́ òṣèlú NPN ní ìpínlẹ̀ Ògùn nígbà yẹn. Ó sì wà lára àwọn tí wọ́n ṣiṣẹ́ fún ẹgbẹ́ náà tí Shehu Shagari fi wọlé, pàápàá nílẹ̀ Yorùbá, tí wọ́n sì ti olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ti ẹgbẹ́ UPN sí ẹgbẹ́ kan. Lásìkò náà tí wọ́n ń wá owó, Abíọ́lá lè yan àkọ́kọ́ tí yóò kọ́ fún ẹgbẹ́ òṣèlú ní mílíọ̀nù kan náírà ní Nàìjíríà wa yìí. Owó tó fún NPN nígbà tí wọ́n nílò owó gidi nìyẹn. Ẹni mélòó ló rí mílíọ̀nù kan rí ní 1979? Àfi lórí rédíò àti nínú ìwé ìròyìn nìkan. 1 million owó ńlá. Ọ̀pọ̀ ọmọ Yorùbá ló bá jà pé ọmọ Haúsá ló ń tẹ̀lé, kò tẹ̀lé Yorùbá. Shagari ló bá lọ, kò bá Awólọ́wọ̀ lọ. Àmọ́ pẹ̀lú gbogbo owó tó ná fún NPN yìí, nígbà tí àsìkò tó ní 1982 láti múra fún ìbò abẹ́lé MPN, níbi tí wọn yóò ti fa ẹni tí yóò du ipò ààrẹ kalẹ̀ fún ti ọdún 1983, Abíọ́lá jáde ó lóun náà fẹ́ du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. Ẹni tó bá sádàmí síwájú ó gbọ́dọ̀ tẹlẹ̀ tútù dandan. Wọ́n sì ti sọ fún un tẹ́lẹ̀ pé sáà kan ni Shehu Shagari yóò lò lórí ìjọba. Àmọ́ bìrí làwọn Haúsá yíkin náà padà. Wọ́n ní sáà 2 ni Shagari gbọ́dọ̀ lò. Nígbà tí Abíọ́lá sì ń jà hàtìhàtì póun ò ní gbà, Umaru Dikko, ọ̀kan nínú àwọn alágbára inú MPN àti Nàìjíríà nígbà náà, sọ fún un pé ipò ààrẹ Nàìjíríà kì í ṣe fún títà. Èèyàn ìbá lówó jù bẹ́ẹ̀ lọ kò lè fowó ẹ̀ rapò ààrẹ. Nínú bá bí Abíọ́lá ló bá kúrò nínú NPN. Ó lóun ò tún bá wọn ṣòṣèlú mọ́ láyé òun. Ìyáálé ẹ̀ Alájà Simbiat Abíọ́lá, ẹni tó dupò sẹ́nẹ́tọ̀ lábẹ́ MPN yìí kan náà l'Ábẹ́òkúta tí kò wọlé, náà fòfin lé fún Abíọ́lá pé kò tún gbọ́dọ̀ ṣe òṣèlú mọ́ láyé ẹ̀, kó yá dojúkọ iṣẹ́ ajé ẹ̀ tó ń ṣe. Abíọ́lá sì gbọ́dọ̀ sí lẹ́nu. Nítorí bẹ́ẹ̀, ní gbogbo ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ òṣèlú Babangida ní 1989, tí wọ́n dá ẹgbẹ́ òṣèlú 2 péré sílẹ̀, SDP àti NRC, Abíọ́lá ò jẹ́ bá wọn dá sí i. Àmọ́ nígbà tí ìjà dé láàrin àwọn olóṣèlú tí wọ́n yọ kóńdó síra wọn tààrà, tí wọ́n ń lo owó àti tọ́ọ̀gì láti fa ẹni tí yóò du ipò ààrẹ kalẹ̀, tí àwọn èrò rẹpẹtẹ jáde láti inú SDP tí wọ́n ní dandan ní kí àwọn du ipò ààrẹ,
tí púpọ̀ àwọn olówó náà jáde nínú NRC pé by force àwọn làwọn gbọ́dọ̀ di ààrẹ. Nígbà tí ìjà náà sì dé ojú ẹ̀, Babangida fagilé ètò láti dìbò abẹ́lé tí wọ́n fẹ́ fi yan ẹni tí yóò du ipò ààrẹ nínú ẹgbẹ́ wọn. Ó sì fòfin de gbogbo àwọn olóṣèlú náà pátá. Ó ní wọn ò gbọ́dọ̀ du ipò kankan mọ́. Ìyẹn àwọn bíi Shehu Musa Yar'Adua, Arthur Nseribe, Olufalaye, Abel Ubeku, Jerry Gana, Wasiru Ibrahim, Lateef Jákàndé, Láyí Balógun, Tati Ahmed àti Bíyì Dúrójayé. Nínú SDP ní gbogbo àwọn alágbára yìí wà o tí wọ́n ti fẹ́ du ipò ààrẹ o, àmọ́ Babangida dá wọn jókòó pẹ̀mù. Bẹ́ẹ̀ ni nínú NRC náà, ibi tí àwọn alágbára bíi Bamanga Tukur, Emmanuel Nwanyawu, Adamu Shiroma, Umaru Shinkafi, Lema Jubrilu, Shehu Musa, Melford Okilo àti Saleh Jambo náà ti fẹ̀gẹ̀ síwájú pé àwọn yóò di ààrẹ Nàìjíríà ṣáá ni. Àmọ́ tó jẹ́ Babangida padà dé ṣéènì mọ́ wọn lẹ́sẹ̀ ni, tó ní wọn kò gbọ́dọ̀ lọ síbi kankan mọ́. Àsìkò tí ọkùnrin tí wọ́n ń pè ní Maradona yìí fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sáwọn olóṣèlú àtijọ́ lọ́wọ́ lẹ́sẹ̀ yìí ní Lámídì Adédìbú àti Àríṣekọ́lá Àlàó láti Ìbàdàn lọ bá Abíọ́lá tí wọ́n ní kó wá dupò ààrẹ. Adédìbú ò dúró bẹ́ẹ̀ o, ó lọ bá àwọn ọba ilẹ̀ Yorùbá gbogbo pé tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n fẹ́ kí Yorùbá ṣe olórí ìjọba Nàìjíríà, kí wọ́n lọ bẹ Abíọ́lá kó wá du ipò ààrẹ, pé òun lè fi gbogbo ayé òun búra pé Abíọ́lá yóò wọlé. Bẹ́ẹ̀ ni wọ́n fa Abíọ́lá sírìn, wọ́n fà á sínú SDP. Bí ogun náà sì ti le tó láàrin òun àti Shehu Musa Yar'Adua, Baba Gana Kingibe, Atiku Abubakar, òun Abíọ́lá ló padà wọlé fún ẹgbẹ́ SDP tí Bashiru Tofa sì wọlé fún ẹgbẹ́ NRC. Kí Abíọ́lá tó bọ́ síta láti du ipò ààrẹ, ó ti kọ́kọ́ lọ bá ọ̀rẹ́ IBB. Ó sọ ohun táwọn aṣáájú Yorùbá wá sọ fún un. Ó sì béèrè pé ṣé lóòótọ́ ló fẹ́ gbéjọba sílẹ̀ nítorí òun ò ní owó tí òun fẹ́ fi ṣòfò, bẹ́ẹ̀ ni òun ò lè bá òun Babangida du ipò tó wà nígbà tó jẹ́ ọ̀rẹ́ lòun àti ẹ̀, ohun tó bá fẹ́ lòun yóò ṣe. Babangida sọ fún un pé òun ti ṣetán láti lọ, èyí tí òun ṣe yìí náà ní jí òun yóò gbé ìjọba sílẹ̀, inú òun yóò sì dùn tó bá jẹ́ òun Abíọ́lá tó jẹ́ ọ̀rẹ́ òun lòun gbé e fún. Ohun tó jẹ́ kí Abíọ́lá tẹsẹ̀ bọ̀ ọ̀rọ̀ náà nìyẹn, tó sì bá wọn fà á títí tí wọ́n fi fà á kalẹ̀ nínú ẹgbẹ́ SDP bí ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. Gbogbo ètò ni wọ́n ti ṣe pátá. Ó sì mọ̀ pé Babangida ti gbáradì lóòótọ́ láti gbéjọba sílẹ̀. Ìjọba sì ti náwó gan láti rí i pé ètò náà ṣeé ṣe. Ọjọ́ ìdìbò ni gbogbo ayé ń retí. Àwọn èrò ìlú òyìnbó tí wọ́n fẹ́ wá wo bí ìbò náà ti lọ sí ti dé, torí Sátidé ọjọ́ 12 oṣù June ní 1993 yẹn ni wọ́n fi ìbò sí. Àfi bó ṣe di ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tí adájọ́ Ìpẹ́mẹ̀ dájọ́ pé wọ́n ò gbọ́dọ̀ dìbò kankan o. Ìbò kù ọ̀túnla ni ìdájọ́ burúkú tí obìnrin yìí dá. Nígbà tó sì yá alẹ́ pátá ló dájọ́, tó jẹ́ àbẹ́là ni wọ́n tàn tó fi dájọ́ náà. Ọ̀pọ̀ èèyàn ò gbọ́ rárá. Ìbò ti di ọ̀la káwọn èèyàn tó gbọ́ pé adájọ́ kan ti dájọ́ l'Àbújá o pé wọn ò gbọ́dọ̀ dìbò lọ́la. Ńlọrọ̀ bá di rúdurùdu. Àwọn tí wọ́n ní Babangida ń purọ́ ni, kò fẹ́ gbéjọba sílẹ̀ ni. Wọ́n ní ohun tí àwọn ń wí ló ṣẹlẹ̀ yìí o. Gbogbo ayé tí wọ́n ti ń retí pé ìjọba sọ́jà yóò kúrò ní Nàìjíríà láìpẹ́ ní ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Gbogbo àwọn tí wọ́n sì ń ṣètò ìbò náà, àwọn National Electoral Commission, NEC, Center for Democratic Studies, àwọn DSS àti àwọn ọlọ́pàá tí wọ́n ti pín àwọn èèyàn wọn káàkiri, tí wọ́n ti gbowó tí wọ́n sì ti ná, gbogbo wọn ló lanu kalẹ̀. Ọ̀rọ̀ náà sì kó hílàhílo bá àwọn alágbára gbogbo. Ohun tí àwọn èèyàn fẹ́ mọ̀ ní bóyá Babangida fúnra ẹ̀ mọ̀ tàbí kò mọ̀ sí ìdájọ́ náà, torí àwọn kan gbàgbọ́ pé bí kì í bá ṣe pé olórí ìjọba mọ̀, irú ìdájọ́ báyìí kò gbọdọ̀ wáyé níbikíbi. Lóòótọ́ ni wọ́n sì ń sọ ò, Babangida mọ̀ sí i. Láti ìbẹ̀rẹ̀, Babangida kò gbà pé Abíọ́lá yóò wọlé ìbò. Kò gbà rárá pé Abíọ́lá yóò mú ìbò àwọn SDP, ó kàn tì í síwájú lásán ni. Kò ní gbàgbọ́ pé SDP yóò tiẹ̀ wọlé. NRC tó jẹ́ ẹgbẹ́ àwọn ará ilẹ̀ Haúsá ló rò pé wọn yóò gba ipò ààrẹ. Òun náà sì ti dá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ sígboro. Àwọn tí wọ́n jẹ́ ọ́fíìsì ẹ̀gbọ́n ni wọ́n wà. Ohun tí wọ́n sì padà wá sọ fún un ni pé Abíọ́lá ò lè wọlé. Ẹgbẹ́ SDP kò ní mú, Kingibe ni wọ́n máa mú. Ìdí ni pé gbogbo àwọn olówó inú SDP
àti àwọn tí wọ́n ti du ipò ààrẹ tẹ́lẹ̀ kí Babangida tó já wọn kalẹ̀ àti àwọn gómìnà pátá tí ẹgbẹ́ náà ní yàtọ̀ sí Ṣẹ́gun Ọ̀ṣọ́bà tó wá láti ìpínlẹ̀ Ògùn ẹ̀yìn bàbá Gana Kingibe ni wọ́n wà òun ni wọ́n fẹ́ kó wọlé. Ìdí tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ Babangida fi sọ fún un pé Abíọ́lá ò lè wọlé nìyẹn. Àwọn ohun tí Babangida gbójúlé rèé nígbà táwọn ọmọ ẹ̀ nínú iṣẹ́ ológun àwọn tó gbójúlé tààrà wọn á bá a pé kó tètè dá Abíọ́lá dúró o, Abíọ́lá ò gbọ́dọ̀ wọlé o. Sọ́ọ̀tì ń sọ fún wọn pé kí wọ́n máa wò ó kí wọ́n fọkàn ara wọn balẹ̀, kò sí bí Abíọ́lá yóò ṣe wọlé, òun yóò dá a dúró nígbà tó bá yá. Èyí ni pé gbogbo àlàyé tí Babangida ń ṣe sínú ìwé tó ṣẹ̀ṣẹ̀ kọ pé Abacha àtàwọn kan ni irọ́gbu ni o, nítorí òun náà mọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí gan-an. Ibi tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ tó fi lọ́wọ́ Babangida nínú ní ọ̀rọ̀ ẹgbẹ́ adàlúrú kan tí wọ́n ń pè ní ABN, Association for Better Nigeria, ẹgbẹ́ tí Arthur Nseribe dá sílẹ̀. Arthur Nseribe yìí ẹnìkan tóun náà dupò nínú SDP ni o, òun náà sì fẹ́ kó jẹ́ òun ni ẹgbẹ́ SDP yóò fà kalẹ̀ láti dupò ààrẹ, àmọ́ pẹ̀lú gbogbo owó tó ná kò wọlé. Babangida já wọn bọ́. Bó ti rí pé òun jábọ́ báyìí ló yíjú padà, ó dá ẹgbẹ́ ABN sílẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí polówó Babangida fún rẹ̀. Ó ní kí Babangida má lọ mọ́, kó má gbé ìjọba sílẹ̀ fẹ́ nìkan, kó tún ṣe ọdún 4 míì sí 4 more years for IBB. Ariwo tó ń pa kiri nìyẹn. Ní 1993 yìí Babangida ti lo ọdún 8 nílé ìjọba. Nígbà tó jẹ́ ọjọ́ 27 oṣù kẹjọ 1985 ló gbàjọba lọ́wọ́ àwọn Buhari àti Ìdí Àgbọn. Láti ọdún 1992 ló sì ti lóun fẹ́ lọ, ṣùgbọ́n tí kò lọ títí di ọdún 1993. Ọ̀rọ̀ náà ti di ariwo pé Babangida gbọ́dọ̀ lọ, nítorí níbẹ̀rẹ̀ ọdún 1992 ló ti dá pé òun yóò lọ tẹ́lẹ̀. Nígbà tí ìyẹn kò bọ́ sí lóní tó bá di ìparí oṣù kẹjọ 1992 òun yóò lọ, ìyẹn náà kò tún bọ́ sí ló fi ní tó bá di ìparí ọdún 1992 yìí kan náà òun yóò lọ. Ẹ̀ẹ̀mẹ́ta tí Babangida dá pé òun máa fìjọba sílẹ̀ ni kò bọ́ sí, tó jẹ́ níṣe ló ń yẹ àwọn èèyàn gbálẹ̀. Eléyìí ló sì fà á tí ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀mọ̀wé àti àwọn alágbára ní Nàìjíríà àti káàkiri ayé kò ṣe gbà á gbọ́ pé lóòótọ́ ló fẹ́ gbéjọba sílẹ̀. Nígbà tó sọ pé òun yóò gbéjọba sílẹ̀ ní 1993 àwọn èèyàn ń yín mú sí i ni, nítorí wọ́n ti sọ lórúkọ Maradona ni wọ́n ń pè é, ọkùnrin agbábọ́ọ̀lù tó máa ń gègé gan lórí pápá nígbà náà. Wọ́n ní níwọ̀n ìgbà tí èèyàn kò ti mọ ibi tí Maradona fẹ́ gbà yọ lórí pápá, kò sẹ́ni tó mọ ibi tí Babangida náà fẹ́ gbà. Ọ̀rọ̀ rẹ̀ kò sì ṣeé gbàgbọ́ rárá, nítorí bó ti ń purọ́ kan ló ń fòmí ìbò mọ́lẹ̀. Ohun tó jẹ́ kí Abíọ́lá lọ rí nígbà náà nìyẹn, kó tó di pé ó gbégbá òṣèlú rárá. Bí ìbò ti ń súnmọ́lé tí Nseribe ń pariwo pé kí Babangida má lọ, kó lo ọdún 4 míì sí, pé àwọn olóṣèlú Nàìjíríà kò tíì ṣetán láti gba ìjọba alágbádá láyè, àti pé tí Babangida bá lọ ogun abẹ́lé yóò tún bẹ́ sílẹ̀ ní Nàìjíríà ni. Ọ̀rọ̀ Nseribe kò sì yàtọ̀ sí ìtọkùnrin kan tó fẹ́ ṣú ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ lópó, tó ti ń wo obìnrin náà hòròhòrò pé arẹwà ni, àti pé òun láìkí obìnrin tó bá nídìí tó tóbi, tó sì bẹ̀rẹ̀ sí náwó fóbìnrin náà tó ń nára gidi pé òun lòun sì gbọ́dọ̀ fẹ́. Àmọ́ lásìkò tí wọ́n ní kí obìnrin yìí wá mú ẹni tó bá wù ú nínú àwọn àbúrò ọkọ ẹ̀, kò mú bọ̀ọ̀dá tó ti ń náwó fún tẹ́lẹ̀, ẹlòmíì ló mú. Inú wa bí ọkùnrin tó ti ń tẹ̀lé kiri yìí ló bá bẹ̀rẹ̀ sí sọ fáwọn èèyàn pé òun ò kúkú fẹ́ fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ní kí nìdí, ó ní ìdí ẹ̀ ti tóbi ju gbogbo ara ẹ̀ lọ. Bí ọ̀rọ̀ Nseribe ti rí ní 1993 rèé, lẹ́yìn tó ti rí i pé òun kò lè du ipò ààrẹ nínú SDP, ó yíjú sí Babangida pé kó má wulẹ̀ gbéjọba Nàìjíríà sílẹ̀, kó máa ṣèjọba náà lọ, kàkà kí eku má jẹ sèse kó kúkú fi ṣe àwàdànù. Nítorí tí òfin ti sọ pé kí wọ́n mú ẹni tó bá ń ṣe irú ohun tí Nseribe ń ṣe yìí, àmọ́ tó jẹ́ níṣe ni Babangida ń wo ọkùnrin yìí bó ti ń ṣe. Ìyẹn ló jẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ pé Babangida gan ló ní ABN, pé ó kàn fi Nseribe bojú lásán ni. Àwọn èèyàn kò sì lè ṣe kí wọ́n má sọ bẹ́ẹ̀. Nígbà tí èèyàn àtiró bá wọlé tí gbogbo wa sì rí tọ̀hún tó ń ṣe yẹ́ńkú lọ, tí eégún àtiró wá padà jáde tóun náà ń tẹ̀ yẹ́ńkú kiri, tani kò wá nímọ̀ pé èèyàn àtiró tó wọlé náà ló di eégún àtiró tó jáde. Ó ti wà nínú òfin ètò ìdìbò táwọn Babangida ṣe fúnra wọn, pàápàá Decree 19 of 1987. Òfin náà sọ pé ẹnikẹ́ni tó bá jáde tó bá gba ọ̀nà yòówù tàbí tó bá sọ ọ̀rọ̀ yòówù tó lè dí ètò ìdìbò June 12
tọdún 1993 lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni kí wọ́n mú kí wọ́n bá a ṣẹjọ́ kí wọ́n sì jù ú sẹ́wọ̀n ọdún rẹpẹtẹ kó lè mọ̀ pé ohun tí òun ṣe kò dára kó sì lè jẹ́ ẹ̀kọ́ fáwọn tó bá tún fẹ́ ṣerú ẹ̀. àmọ́ Nzeribe ló ń lọgun kiri pé kí Babangida má gbéjọba sílẹ̀ yìí pé kí wọ́n má dìbò kankan kò sì sẹ́nì kankan tó mú un sí i. èyí tó tilẹ̀ burú ni pé nígbà tí àwọn ẹgbẹ́ ABN yìí jáde ní ọjọ́ 15 oṣù kẹrin ọdún 1993 gbogbo ayé ló pariwo nítorí lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti mọ̀ pé dàlérú ọmọ àṣà tó fẹ́ bà nǹkan jẹ́ ní Nzeribe ń ṣe nítorí òun ló ti ń sọ̀rọ̀ náà tipẹ́ káàkiri orí rédíò àti tẹlifíṣàn pàápàá àwọn iléeṣẹ́ ìròyìn tó jẹ́ tìjọba àpapọ̀ tó ń sọ pé àfi kí Babangida lo ọdún 4 míì sí i nígbà náà làwọn ọmọ òun tó kù lọ́rùn yóò tó lè wá sílé ayé ó jọ pé tí Babangida kò bá fi lo ọdún 4 yìí sí i àfàìmọ̀ kí gbogbo àwọn ọmọ Nzeribe tó kù lọ́rùn má jẹrà síbẹ̀. àmọ́ àwọn èèyàn tí wọ́n ti ń sọ tẹ́lẹ̀ ti mọ irú àrà tó fẹ́ dá wọ́n mọ̀ pé kì í ṣe òun náà ló ń sọ̀rọ̀ àwọn kan ni wọ́n ti da aṣọ bò ó lórí tí wọ́n wá ń pè ní eégún torí bẹ́ẹ̀ bí ẹgbẹ́ wọn ti jáde lóṣù kẹrin yìí tí wọ́n pè ní ABN tí wọ́n sì bẹ̀rẹ̀ ìsọkúsọ irú èyí tí Nzeribe ti ń sọ tẹ́lẹ̀ ẹgbẹ́ kan tó ń jẹ́ Campaign for Democracy lábẹ́ bẹ́ẹ̀ kọ́ Ransom Kuti yá sáré jáde wọ́n gba ilé ẹjọ́ lọ ohun tí àwọn bẹ́ẹ̀ kọ́ sọ nílé ẹjọ́ ni pé ẹgbẹ́ kan tó jáde tó ń pe ara ẹ̀ ní ABN yìí o pé kí ilé ẹjọ́ bá wọn dá wèrè dúró kó tó jáwọ́ jà nítorí kì í ṣe ẹgbẹ́ aláàánú fọ́mọ Nàìjíríà ẹgbẹ́ adìkún ẹrù ẹni tó fúyẹ́ ni wọ́n wá dìkún ìṣòro Nàìjíríà ni o wọ́n pe ABN lẹ́jọ́ wọ́n pe Nzeribe lẹ́jọ́ wọ́n pe Abímbọ́lá Davis lẹ́jọ́ sí ilé ẹjọ́ gíga lẹ́kọ̀ọ́ wọ́n ní kí adájọ́ tètè bá àwọn dá kí ọ̀rọ̀ náà tó bọ́ sórí adájọ́ Dọlápọ̀ Akínsànyà sì dájọ́ náà níparí oṣù kẹrin pé wọn kò tún gbọ́dọ̀ gbúrò ẹgbẹ́ ABN níbi kankan jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà nítorí ẹgbẹ́ tí kò bófin mu ni tí gbogbo ìwà ẹ̀ sì lòdì sí òfin ológun ti ìjọba Nàìjíríà èyí tí wọ́n ti ṣe fún ètò ìdìbò yìí gbogbo àwọn èèyàn ni wọ́n kún fún ayọ̀ àfi bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ jẹ oúnjẹ alẹ́ Olúwa ohun tó sì jẹ́ kí inú wọn máa dùn bẹ́ẹ̀ náà ni pé wọ́n ti rò pé ibi tí ọ̀rọ̀ ABN yóò parí sí nìyẹn ẹnìkan kò tún ní gbọ́ kí eégún ẹgbẹ́ náà ṣẹ́ níbikíbi ní Nàìjíríà mọ́ ìyẹn ló ṣe wá ń ya gbogbo ayé lẹ́nu nígbà tí ẹgbẹ́ náà jáde tí wọ́n da gbogbo wèrè bolẹ̀ tí Babangida tàbí ẹnikẹ́ni kò sì dá wọn dúró nígbà tí ọ̀rọ̀ náà ká ọ̀jọ̀gbọ́n kan lára ìyẹn nínú àwọn pòfẹ́sọ̀ ńláńlá tí Babangida kó jọ láti ṣètò ìdìbò náà pòfẹ́sọ̀ Ọmọrùyì ó wọlé tọ̀ Babangida lọ lọ́jọ́ kan pòfẹ́sọ̀ Ọmọrùyì ni ọ̀gá àgbà pátá níbùdó tó ń rí sí ẹ̀kọ́ ìmọ̀ òṣèlú tiwantiwa ìyẹn Center for Democratic Studies CDS Babangida náà ló gbé bùdó náà kalẹ̀ pé kí ètò ìdìbò tí wọ́n fẹ́ ṣe lásìkò náà lè jẹ́ èyí tí yóò wuyì lójú gbogbo ayé nígbà tí kò bá ti ní màgòmágó kankan nínú àwọn ọ̀jọ̀gbọ́n wọ̀nyí ti ṣiṣẹ́ jìnnà nítorí ẹ̀ ló sì ṣe jẹ́ nígbà tí wọ́n rí Nzeribe tó fẹ́ bà iṣẹ́ ọwọ́ wọn jẹ́ tí Babangida kò sì sọ̀rọ̀ tí ẹnikẹ́ni nínú àwọn agbófinró kò sì mú Ọmọrùyì wọlé tọ̀ ọ̀gágun olórí Nàìjíríà náà lọ àmọ́ nígbà tó tẹ́ pẹpẹ ọ̀rọ̀ náà ohun tó gbọ́ lẹ́nu Babangida kò dáa ọkùnrin náà ní Babangida sọ báyìí fóun pé mi ò ní dá olóyè Nzeribe dúró pé kó yé ṣe ohun tó ń ṣe yẹn o nítorí kíni mi ò ní jẹ́ kí wọ́n bá aṣẹjọ́ kan pàápàá òun lẹ́nìkan ṣoṣo ní Nàìjíríà yìí nínú gbogbo àwọn tí ẹ̀ ń pariwo orúkọ wọn pé èèyàn pàtàkì ni wọ́n gbajúmọ̀ ní Nàìjíríà wọ́n tún gbajúmọ̀ lókè òkun òun lẹ́nìkan ṣoṣo náà nínú wọn tó ń sọ pé èèyàn dáadáa ni Babangida fún gbogbo ayé ṣé nítorí ìyẹn ni kí n ṣe wá mú tàbí kí n ní kí wọ́n mú ṣe bí Ọbásanjọ́ nìyẹn tó ń bà mí lórúkọ jẹ́ káàkiri Nàìjíríà tòkè òkun àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ mi ti gbà mí nímọ̀ràn pé kí n mú òun Ọbásanjọ́ yẹn kí n tì mọ́lé àmọ́ ṣé mo ṣe bẹ́ẹ̀ ni ṣé Nzeribe tó wá ń pè mí léèyàn dáadáa ni kí n mú rárá o mi ò ní ṣe bẹ́ẹ̀ mi ò lè ṣe é ohun tí Babangida sọ fún Ọmọrùyì nìyẹn ó sì hàn sí pòfẹ́sọ̀ náà pé ó dàbí pé nǹkan míì wà lẹ́yìn ẹkú lédè ọkọ ẹ àmọ́ ohun tí Babangida ṣe rèé tí kò fi sẹ́ni tó lè súnmọ́ Nzeribe títí tí òun àti ABN ẹ̀ fi dá ìbò tí gbogbo Nàìjíríà fẹ́ dì dúró lọ́jọ́ 10 oṣù kejìlá ọdún 1993 nígbà tí adájọ́ ọ̀hún pẹ̀mẹ́ ní kí wọ́n má dìbò ní June 12 1993 ọ̀rọ̀ di wàhálà fún gbogbo ayé kálukú ń retí ohun tí Babangida yóò ṣe kí wàá ní Babangida ṣe kí làwọn òyìnbó Amẹ́ríkà ṣe
àwọn wo ló wà nídìí ọ̀rọ̀ yìí gan ẹ jẹ́ ká pàdé lọ́la ọ̀la òde yìí. Ọláyíwọlá Alága ló ṣe àkójọpọ̀ ìwádìí wọ̀nyí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.